A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Lónìí ni ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó gbọ́ ẹjọ́ lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n fi kan ọkùnrin bíi obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky. Adájọ́ Abímbọ́lá Awógbọ́rọ̀ ni ó dá a lẹ́kun lẹ́yìn àyẹ̀wò gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án. Nínú àwáwí ni Bobrisky ti sọ fún ilé-ẹjọ́ wípé òun kò mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni láti tàbùkù sí owó náírà. Ó ní òun jẹ́ ìlúmọ̀ọ́ká lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú alátẹ̀lé tí ó lé ní mílíọ̀nù 5 5 million followers. Ládájọ́ bá dá a lóhùn wípé àìmọ̀ kì í ṣàwáwí lábẹ́ òfin. Ignorance is no excuse in the court of law, ni Bobrisky bá tún dá adájọ́ lóhùn wípé ẹ jẹ́ n kà á lédè Gẹ̀ẹ́sì. I know, my lord, I wish that you could give me a second chance to use my platform to inform and educate my followers about spraying money. I will do a video on my page and educate people about spraying money. I will not repeat it again. I regret my actions. Ní ṣókí, Bobrisky ń bẹ adájọ́ kí ó fún òun láàyè láti ṣe àtúnṣe. Ó ní òun á ṣe ìtanijí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí òfin tí ó rọ̀ mọ́ ká máa lẹ owó lójú agbo. Kí adájọ́ dákun dábọ̀ fi orí jì í, òun kò jẹ́ dáṣọ bẹ́ẹ̀ ṣòro mọ́. Síwájú àkókò yìí ni wọ́n fi ẹ̀sùn oníkókó 4 kan Bobrisky ní ilé-ẹjọ́ láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC. Ọkùnrin bíi obìnrin tó ń pe ara rẹ̀ ní ìyá Èkó bẹ̀bẹ̀ wípé òun jẹ̀bi ẹ̀sùn. Lẹ́yìn gbogbo atótónu ni adájọ́ pàṣẹ kí wọ́n dá a padà sí àkàtà àjọ EFCC kí ó tó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlú méjì Agojẹ̀jú-Odò àti Àbẹ̀jú-Kòlò ní ìjọba ìbílẹ̀ Òmàlà ìpínlẹ̀ Kogi ni a gbọ́ wípé àwọn agbébọn gbàjọba rẹ̀. Kò dín ní ènìyàn 19 tí ó ti di olóògbé nígbà tí ẹnikẹ́ni kò tíì lè sọ iye ilé tí wọ́n ti dáná sun. Ẹni ọ̀rọ̀ yìí ṣojú rẹ̀ sọ fún akọ̀ròyìn ní ìlú Lọ́kọ́jà lónìí wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lánàá bí àwọn agbébọn ṣe ya dé lógúnlọ́gọ̀ sí ìlú méjèèjì tí wọ́n sì ṣe wọ́n lọ́ṣẹ́. Àwọn agbébọn tí wọ́n ń jà pẹ̀lú ẹgbẹ́ adàlúrú Àgàtú Militia ní ìpínlẹ̀ Benue ni wọ́n nawọ́ ìjà wọn dé Agojẹ̀jú-Odò, Àjọpàì-Odò, Bàgájì àti agbègbè rẹ̀ tí wọ́n ba oko jẹ́. Ará ìlú kan tí ó pàdánù ìyàwó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ sọ wípé àwọn darandaran pinnu láti wá dá wọn lóró lẹ́yìn tí wọ́n ṣe ẹ̀sùn wípé àwọn ará ìlú yìí lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Àgàtú takò wọ́n. Ará ìlú mìíràn tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé kí gómìnà ìpínlẹ̀ Alhaji Usman Ododo àti àwọn ẹ̀ṣọ́ aláàbò wá gbà wọ́n kalẹ̀ nítorí apá ọlọ́pàá agbègbè ò ká wọn. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ William nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ sọ wípé ènìyàn 19 ni ó ti di olóògbé lórí ìjà agbègbè tí ó wáyé lánàá. Ó fi kún wípé òṣìṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tó ń gbógun ti ìwà àdàlúrú Counter-Terrorism Unit àti òṣìṣẹ́ ológun ni wọ́n ti dà lọ síbi ìṣẹ̀lẹ̀ láti fòpin sí fàákájà tó ń lọ lọ́wọ́ kí àlàáfíà lè jọba. Àlàáfíà sì ti ń jọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Fàákájà tuntun mìíràn tún ti bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) lẹ́yìn orúkọ àwọn ìgbìmọ̀ alámòójútó tí wọ́n ṣe àfihàn rẹ̀ láti bójútó ọ̀rọ̀ ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé orúkọ ti ìpínlẹ̀ Rivers gangan ló ń fa awuyewuye tí ó ń pa kún ìjà òṣèlú tó ń lọ lọ́wọ́ tẹ́lẹ̀ láàrin ikọ̀ mínísítà agbègbè ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike àti ikọ̀ gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara. Lánàá ni Fubara kọrọ ojú sí àwọn orúkọ wọ̀nyí bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní àdàmọ̀dì. Ó ní èyí yàtọ̀ sí àdéhùn tí àwọn gómìnà PDP ṣe pẹ̀lú ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ NWC. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn tí Fubara fi ẹ̀hónú rẹ̀ hàn ní ó kọjá sí Wadata Plaza tí í ṣe olú iléeṣẹ́ PDP láti lọ jíròrò pẹ̀lú àwọn
ìgbìmọ̀ òṣìṣẹ́ wọ́n ní lẹ́yìn ìpàdé ní gómìnà dá orúkọ yìí nù. Ó ní ìpinnu tí wọ́n ní níbi ìpàdé oṣù kẹta ni wípé lẹ́yìn tí iṣẹ́ àwọn ìgbìmọ̀ bá parí ní gbogbo ìpínlẹ̀ kí àwọn ọmọ ẹgbẹ́ di ìgbìmọ̀ alábòójútó fún oṣù mẹ́ta tí ó bá tẹ̀lé e. Gómìnà sì tẹ̀lé gbogbo ìpinnu yìí. Gbẹ̀yìngbẹ́yín wọn kò tẹ̀lé gbogbo ohun tí wọ́n jọ pinnu lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti dúpẹ́ lọ́wọ́ Jim Obaze tí í ṣe Chief Executive Officer àná fún Financial Reporting Council of Nigeria (FRC) fún iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àkànṣe olùṣèwádìí pàtàkì Special Investigator fún Ilé-ìfowópamọ́ Àgbà CBN àti àwọn iléeṣẹ́ tí ó farapẹ́ lẹ́yìn ìyànsípò rẹ̀ ní ọjọ́ 28 oṣù keje ọdún 2023. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn Àjùrìngélálẹ̀ ni ààrẹ ti gbóríyìn fún Obaze fún ìfarajìn rẹ̀ àti ìmọ̀ ìjìnlẹ̀ tí ó ṣe àfihàn lórí bí ó ṣe yanjú iṣẹ́ tí orílẹ̀-èdè gbélé lọ́wọ́. Bí iṣẹ́ rẹ̀ ṣe ń parí ní 30 oṣù kẹta ọdún 2024 ni àwọn agbófinró tí ọ̀rọ̀ kàn náà ń gba iṣẹ́ wọn ṣe láti tẹ̀síwájú nínú ìwádìí follow-up action. Àtẹ̀jáde náà fi kún un wípé ààrẹ dúpẹ́ gidigidi lọ́wọ́ Obaze bí ó ti jẹ́ ìpè orílẹ̀-èdè tí ó sì ń gba àdúrà àṣeyọrí fún un ní gbogbo ìdáwọ́lé rẹ̀ ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Omilẹ̀ earthquake kan tí ó lágbára wáyé lówùúrọ̀ òní ní ìlú New Jersey tí wọ́n sì gbúròó rẹ̀ ní New York pẹ̀lú àwọn agbègbè rẹ̀. Ìwádìí láti ọ̀dọ̀ àjọ United States Geological Survey fìdí ẹ̀ múlẹ̀ wípé omilẹ̀ wáyé láti kìlómítà 7 àríwá ìlà oòrùn White House Station ní New Jersey tí ó wáyé láàrin aago 10:20 pẹ̀lú wípé omilẹ̀ yìí jẹ́ èyí tí kìí sábà ṣẹlẹ̀. Síbẹ̀ ó mì ilẹ̀ ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ nípa lára sí ìyàlẹ́nu gbogbo ènìyàn. Àwọn aláṣẹ wá rọ àwọn olùgbé àti olókoòwò kí wọ́n yẹ ohun ìní wọn wò dáradára kí wọ́n sì ṣe ẹ̀sùn bí omilẹ̀ bá ba ohunkóhun jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ọmọ-ọba Emmanuel Kanu tí í ṣe àbúrò adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu ti bu ẹnu àtẹ́ lu gbogbo gómìnà márààrún ẹkùn gúúsù ìlà oòrùn lórí bí wọ́n ṣe dákẹ́ rangbọndan sí fífi ajìjàǹgbara ẹ̀gbọ́n rẹ̀ sínú àhámọ́ fún ọjọ́ pípẹ́. Nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ sí àwọn gómìnà ni Emmanuel ti sọ wípé ó ṣeni láàánú wípé lójú wọn ni wọ́n fi ẹ̀gbọ́n rẹ̀ sínú ìgbèkùn tako ìfẹ́ rẹ̀ tí wọ́n sì tàpá sí òfin ẹ̀tọ́ ọmọnìyàn. Gẹ́gẹ́ bí ẹbí tí ọ̀rọ̀ yìí kàn ni òun ṣe ń ké sí àwọn gómìnà kí wọ́n wá nǹkan ṣe sí ìfìyàjẹni lọ́nà àìtọ́ tí wọ́n ṣe fún ẹni tí ó jẹ́ olùpamọ́ òfin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Ó ní ohun tí ó bá jẹ́ òtítọ́ ni Kanu máa ń dúró lé lórí láwùjọ. Ó ní kí àwọn gómìnà rí i dájú wípé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Kanu ni wọ́n jọ̀wọ́ rẹ̀ pátápátá nítorí wọn kò lẹ́sẹ̀ ńlẹ̀. Orí àárẹ̀ ni Kanu wà báyìí, ó ti ń kú lọ díẹ̀díẹ̀. Ilẹ̀ Biafra á bi wọ́n bí ohunkóhun bá ṣẹlẹ̀ sí Kanu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹni oyè kàn nílùú Ìbàdàn Owólabí Akínlóye Ọlákùnlẹ́yìn ti padà sílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn jábọ̀ wípé Ọlákùnlẹ́yìn padà sí ìlú Ìbàdàn lónìí lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ó ti kúrò níbàdàn. Èyí sì ti mú àlàáfíà padà nítorí ọ̀pọ̀ ló ti ń pòrúurú ọkàn wípé níbo ni ẹni oyè kàn lọ. Lára àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tí wọ́n wá ṣe babakẹ́ẹpẹ́ láti rí òsì balógun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Lateef Adébímpé, òsì Olúbàdàn Ẹdí Oyèwọlé Fọ́kò, Aṣípa Olúbàdàn Abíọ́dún
kọ́lá dáìsí àti aṣípa balógun olùbàdàn kọ́lá adégbọlá adébímpé tó ṣaṣojú àwọn akẹgbẹ́ rẹ̀ ní kókó lára ẹni oyè kan lé ó ní wọn kò lè yan ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bíi olùbàdàn àyàfi bí wọ́n bá rí i wípé ara rẹ̀ le inú àwọn sì dùn wípé ara rẹ̀ le láìpẹ́ yóò gorí àpèrè àwọn baba ńlá rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.